tears from my eyes. Ẹ má bínú mo ti fẹ́ kú lé báyìí. Ṣé ká má tún pàdé ibi tẹ́ sọ yẹn mọ́ ni? Níbi ilé epo yẹn àbí? Ó dà náà. Èmi kò ní pẹ́ débẹ̀. Mo ti gbọ́. Ẹ pẹ̀lẹ́. Tó bá fẹ́ ní problem lọ́sàn yìí, má gbé mọ́tò yìí jáde. Bọ̀dá Murphy, ṣé káàtì ọkọ mi rà fún mi pé tí bá fẹ́ jáde kí n máa gbé jáde àbí káàtì tiyín ẹ̀kan sì kò yé mi. Wo má bí mi ní jam question. Mo ti sọ fẹ́ gbọ́n mi kán tó jáde kúrò nílé àárọ̀ ìpín mọ́tò yìí mo fẹ́ gbé jáde. Just give me the car key and then move out of here. Èmi náà fẹ́ jáde mi ṣáà dẹ̀ ní fẹsẹ̀ rìn jáde mọ́tò ilé mi náà fẹ́ gbé jáde àbí ojú mi máa rí tó nílé ọkọ yìí o. Nílé ọkọ o ṣé ìyàwó ni wọ ìṣá wọ́n ń pera ẹ níyàwó ṣé o mọ̀ pé ìyàwó tó bá bímọ fọ́kọ náà ń pè níyàwó ni ó yé o pa látọjọ́ kan jẹun tẹ́ gbé mi lọ́rùn. bẹ́ẹ̀ tó sọ yìí ti pọ̀ jù ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló bá sọ náà ṣé bí ká ti jáde ni jẹ́ ká lọ mú káàbù náà. ilé níyàwó ẹ̀gbọ́n mi má pè lé níyàwó ẹ̀gbọ́n mi ilé kan ṣe bí ọmọ ọ̀dọ́ ni wọ́n ń jẹun lásán ni. Bọ̀dá Mọ̀rúfù lẹ́nu yín. jẹun fún ẹlẹ́kìsàmpù ìyàwó tó dáa wo béèbì mi látòkè délẹ̀ kò ṣẹ́yún fún mi rárá ohun tó ti ṣẹ́ fún mi tó máa tóbi mẹ́ta. Subhanallah. ó yà ẹ lẹ́nu bọ́tọ́ fi mú obìnrin gidi nìyẹn tested and okay ni bó ṣe wà yìí ó ṣú ọ̀fun gbé tí n bá fẹ́ sílé ó máa bímọ bí ẹlẹ́dẹ̀ ni. baby ó ti tó ìyàwó ẹ̀gbọ́n ló bá sọ try láti máa respect wọn déédéé. ṣé ọ̀gùn fẹ́ ní problem má yẹ kí n bínú sí ẹ o. Bọ̀dá Mọ̀rúfù ẹ ṣe gan-an ni ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ̀kalẹ̀ sí mi yìí ẹ fi rán Ọlọ́run létí ni mo dẹ̀ fẹ́ kó máa yé yín pé ilé àánú Ọlọ́run kò kí ń ṣú. ok ilé àánú Ọlọ́run ló ń dúró de ilé àánú Ọlọ́run tó ń dúró de ó máa ṣú báyìí wò má yẹ kó ṣe mí ṣe ẹ lọ́sàn-án yìí o just give me the card. Bọ̀dá Mọ̀rúfù. ṣé o máa fa ní ìgbà náà. Ọmọkùnrin tí wo ọwọ́ bàbá rẹ̀ bàbá mi tí wo ọwọ́ màmá rẹ̀ èmi wo ojú rẹ̀ ó ṣàkè èmi wo ojú rẹ̀ ó títí wọ́n yóò fi dá mi lọ́lá. Mo wojú rẹ̀. Salamu alaikum. Ọba ayé ìjábọ̀ yìí fún mi. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Mo ní kò yọ ọjà fún mi. Khalid. Kí ló ṣe ẹ́? Khalid ọ̀rọ̀ Bọ̀dá Mọ̀rúfù ṣe wà ń sún mi báyìí o ọ̀rọ̀ wọn ń sún mi o kí ló dé wọn fún mi lọ́kàn balẹ̀ nínú ilé. Kí ló ṣe? ṣé mo wí pé ìgbà tó máa jáde lẹ́yìn mo sọ fẹ́ pé mo lọ ibì kan. ṣé mo pé mi ò lè lọ́bi tó yẹ kí n lọ yẹn mọ́. Kí ló dé? mo jáde síta mi tẹ̀ tí mo ra tán pé kí n wọnú mọ́tò wọ́n ṣe wá bá mi ní òun jẹ́ kí n gbé mọ́tò yẹn jáde. Kí ló dé? Ṣé mọ́tò bàjẹ́ ni? ibi tó bá bàjẹ́ kò bá dà wọ́n ní pẹ́pẹ́sẹ́ o mi ò lẹ́tọ̀ọ́ sí mọ́tò tó rà fún mi. ó dẹ̀ já kí ìgbà lọ́wọ́ mi ṣojú mi báyìí lọ ṣe drive out pẹ̀lú girlfriend mi. Khalid Bọ̀dá Mọ̀rúfù sọ̀rọ̀ sí mi lẹ́yìn. Mọ̀rúfù ṣe bẹ́ẹ̀. sọ̀rọ̀ sí mi. kí ló dé ìwọ ló lọ. Mo fẹ́ kó ṣàlàyé nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ọ̀rọ̀ ẹ̀wọ́ fún mi ni. Khalid òun rántí nǹkan tí mọ́mí sọ fún wa ni. má ṣe sùúrù o. ẹ má ṣe sùúrù. àwa ni ká kó fàdúrà Ọlọ́run gbé bẹ̀ wá. Abdullahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. La ilaha illa huwa al-qayyum la ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. Man zal la yashfa'u illa bi idhnihi wa la yu'adhibu wa khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Abang sama al-hayy. Ya rabbi fi samawati wa ilayhi. Àwọn ṣe pé mi Mọ̀rúfù
Sori èmi àti ẹnìkan nìyàwó àbí and mi ò ní fẹ́ nǹkan tí ó máa dàbí ká máa nira wá sínú Ọlọ́run ọba ò fẹ́. Etí mi ti kún, àwọn èèyàn ti bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi láàrin nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìyàwó mi àti ìwọ. Wọ́n ti rí i pé ìfẹ́ tó ní sí ìyàwó mi ò tó. Wọ́n wá ní kó má bàa di wàhálà kí n lé ẹ kúrò nílé. Mo wá ní ìdùnnú ìyá wa ó ní pé kú jọ máa rí wa kí èmi àti ẹjọ́ máa gbé pọ̀ títí tí wọ́n máa fi fẹ́ ìyàwó tó máa fi nílé tiẹ̀ lọ́tọ̀. Mo wá rò pé ní tí mo lè ṣe ni pé kí n bi ẹ́ kí ló dé, kí ni ìyàwó mi ṣe fún ẹ, o kì í fẹ́ rí ní ẹ̀ lákìtàn rárá, o ò fẹ́ràn ẹ̀ rárá, kí ló dé? Ẹ̀gbọ́n mi ṣe rí tí n bá ní mi ò mọ nǹkan tẹ́ ń try láti sọ lọ ni mo ń pa bó mi gan mi ò mọ reason I can't just comprehend. Èmi àti wọn mo kàn rí pé word and opposite ni wá àkàn jẹ́ ọ̀la a lè jókòó ká sọ̀rọ̀ láàrin 5 minutes ká má níjà. I don't understand. Mi ò mọ reason. Ayẹ kan pa ọ̀rọ̀ mi. Wo mo fẹ́ kó yẹ, she is my wife and you need to respect her. Ẹ̀gbọ́n ìdẹ́ ni mo jẹ́. Ẹ mọ̀ kọ́ lè ṣẹlẹ̀, ṣé mo lè wọlé lọ? Mo ń ṣe nǹkan lọ́wọ́ nílé tẹ́lẹ̀ ni. Mo ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́ oníṣòwò lè wọlé, kí ló bá máa ṣe? Wọlé lọ fún kíni? Ẹ̀gbọ́n mi, I'm tired already. Mi ráyè bu shit tẹ́ ń bá mi sọ̀rọ̀. Allah, ẹbí mo ń bẹ sọ shit. Moruf. Moruf. La ilaha illallah. Allah. Bọ́gẹ̀dẹ̀ bá kú, àfọmọ́ rẹ̀ rọ́pò. Bẹ́ẹ̀ ni aya mi, ojúlógún pẹ́ sí i, ẹ bó bá bímọ ibú bá làáfíà. Ìwọ ṣàfọkàn rẹ̀ balẹ̀, Ọlọ́run bá tá à ń sìn yín ló ń ṣọmọ, ẹ̀dá kan lè ṣọmọ fún rẹ̀. Mami, ṣe é àlàáfíà tẹ mẹ́nu báyẹn. Òun gan-an ni mo fẹ́ kẹ́ bá fi pàrọwà fún wọn àti Moruf. Kán jọ torí Ọlọ́run kó jẹ́ kàlàáfíà jọba nínú ilé mi. Ẹ kọ́ jẹ́ kó gun mi. Ìwà làwọn yìí pọ̀. Mọ́mì, ẹ wò ṣe ti rí bọ́dà Moruf ló ní jọ̀gbọ́n o. Àwọn ọlọ́mọ ń bá mi fa wàhálà nù lé. Tí bọ́dà Moruf bá sọ̀rọ̀ sí mi gbà mí, àbí ẹni pọ́nà kó ló ṣe dá mi. Bẹ́ẹ̀ mo máa ń ṣe sùúrù pẹ̀lú, mo máa ń ṣe sùúrù. Sùúrù tó ń ṣe yẹn náà ló dáa. Sùúrù kì í pọ̀ jù àfi tí ò bá tó. Ṣó ti yẹ? Ebi mi mo bímọ mi, Moruf tí mo mọ̀ dáadáa. Mo mọ gbogbo wà tó léwu pátá láyé yìí. Àtèyí tó sọ gan gbogbo ẹ̀ mo mọ̀ tó yẹ pé n tó lè ṣe. Ẹ ṣé wọ́n lè sọ pé èmi mo bí àwọn méjèèjì pẹ̀lú wà tẹ́lẹ̀ yìí. Ẹ má fèmí wé. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tó bá ti lé jọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò ń jẹ́. Mo mọ ọmọ mi, ebi Moruf ni, bó ṣe wà yẹn elétí lápá ọmọ ni. Asọ́sọ́sọ́sọ́ ọ̀rẹ́ ìjọ gbọ́. Gbogbo náà làwọn jẹun àpàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́ bá ṣàánú ẹ̀. Ṣáàṣì sùúrù àyà mi ṣe ti gbọ́, bá mi fà mọ́ra. Àní rí wàhálà, àní rí dààmú. Ọlọ́run lè bá mi dùn ẹnu. Nínú ilé mi wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọ. Agbára Ọlọ́run. Kí la ti ẹ̀ ń sọ màmí? Èmi tí mo jẹ́ gbọ̀n ṣé kò máa ṣe fún mi? Ó ń ṣe fún mi. Ọláfẹ́ tí mo ní sí ni ò kí ń jẹ́ kí n bàjá. Ibo ń yọ ni, àgbàrí títí Ọlọ́run jó gbọ́. Etí ẹ̀ ti kọ̀ bá rí ọlọ́gbọ́n kọ́lọ́ bá wa ṣàánú ẹ̀ ni. Báyà mi tó yẹ lóhùn, gbogbo ìgbọ̀ngàn tó ní àdúgbò nínú rẹ̀ ló fi bẹ̀ ló ṣe sùúrù. Bọ́lá tí wọ́n ń Ọlọ́run dùn wá ní ìyẹn. bọ́lá tí máa ń bọ̀. Àwọn Yorùbá wọ́n rí láàká ìkẹ́. Àwọn tí wọ́n sọ pé ẹni tí ò bá gbọ́ láwẹ̀ bò wọ́n mọ nǹkan tó ń sọ. Ṣébí Ọlọ́run tó yan àwẹ̀ náà nígbà tí ìṣẹ́pọ̀ lọ́wọ́ ọmọ tí ń sè Ọlọ́run pa àwọn kan àwọn ò lọ́sà àwọn tí ò lọ́sà ó larú kẹ́lì ẹni tí ò larú kẹ́lì náà ní tupac ọ̀nà hospital wo ni kéèyàn á gbà yẹn jù nígbà tó lóye bá tó ní ọ̀sà mọ́ eléyìí ti ń bẹ́ ńlẹ̀ gbogbo fún olúwẹ̀ ní kákò bẹ́ẹ̀ àwọn aránú mi ti ń complain tí màá ti ń ṣe fún mi lórí pé bóyá èèyàn gba kílómítì náà tó sòkè nípa láìdẹ́rù lọ Haúsá báyìí ẹ wá ní o tara ẹ̀sìn yóò sì mọ ọ̀tọ̀ ní tọ̀run ọ̀tọ̀ ní tí wọ́n ṣe ìrẹsì wóró ni ìrẹsì funfun tí ẹ tún ni ìrẹsì
téèyàn bá ro gbogbo ẹ̀ téèyàn wá rí i pé kò sí ọmọ yìí ata ló fi sí tó ata rodo náà fi sáta yìí mọ owó ń já fi kán ibi téèyàn bá bẹ́lẹ̀ náà dé kí ni wọ́n sọ ọmọ yìí báyìí fi iṣan ẹran àti àsọtẹ́ẹ̀dì sí kinní òun lọ́ọ́ kó ara ẹran ṣe bẹ́ẹ̀ lè mọ fi bẹ́ẹ̀ jẹran èwo ló sí báyìí. Adigun. Singing. Alájà. Salaam alaikum. Lọ́sọ̀ ọ̀wẹ̀. Ẹ ṣeun, èmi náà ní mo fẹ́ sáré jẹ sàárì ní kó tó di pé táìmù lọ mọ́ mi lọ́wọ́. Lágo mélòó? Ìyàgò tó lù náà ni ìmọ̀. Ẹ wo àbí ẹ wo ṣe rí àwọn àfáà náà máa ń sọ ká yára láti jẹ sàárì ká lọ́ra láti ṣe ìsinu ni o. Èmi náà ní yára kí n jẹ sàárì ní kó tó di pé gbogbo ẹ̀ ó. Subhanallah. Adigun nínú ilé mùsùlùmí gbogbo ètò àwọn ilé ló ń gbà ọmọ kékeré gan gbàwẹ̀ ọmọ kékeré tí ò tó yín gbàwẹ̀ ìwọ ọdún kò ti ráìsì lọ́sọ̀ gangan ló ló ń gba oúnjẹ sáré. Ajá ibi tẹ́ lọ gangan ni mo láìkí sẹ́rí inú wa yàtọ̀ sínú ẹ̀wọ̀n òkú bọ́yọ̀ ọmọ kan jọ ọmọ kékeré ebi ò ṣe fi panú sẹ́rí inú tèmi ó yàtọ̀ sí àwọn mo ní ọ̀sà bí mo ṣe wà àti pé sẹ́rí olóṣù ká máa gba 30 yìí tí gbogbo ọmọ jẹun ká máa dínú káàkiri èmi ò fara mọ́ ẹja kúkú sẹ́ǹjì tábà sẹ́ǹjì káta sọ̀rọ̀ wa di sí bàbá ẹja sẹ́ǹjì sí kírísítẹ́nì. àwọn sùbìlà eléṣù ni wọ́n ọmọkùnrin yìí. sẹ́wọ̀n pé kéṣe gbogbo èèyàn nígbà wẹ̀ kírísítẹ́nì àti pé ìyàgò tó bá wà á alẹ́gbà alágo 12 alẹ́gbà dídí abẹ́lé ní ìṣẹ́ sọ pé ó dìgbà tó rùn bá rọlẹ̀ ẹ̀dàkùn bá gómìnà bá lóòrùn bá rọlẹ̀ tó rọjúlẹ̀ kankan gbígbà tán kínú fúlò sẹ́mi ò ní jẹun mọ́. eléṣù ni wọ́n ọmọkùnrin yìí. eléṣù kọ́. tó bá ṣe pé eléṣù ni oníkèmí di kèfèrí. irọ́ èmi kò ní sọ pé bóyá mi ní kèfèrí sẹ́yìn èmi kàn ṣe fi pé bó wà ní ẹ mọ̀ pé rẹ̀ sílẹ̀ ajá. ẹ wá máa jẹ alájẹnu àgbáyà òṣìṣẹ́ nítorí àlùsọ̀wẹ̀. ajá nígbà tí ẹnikẹ́ni bá rẹ̀ 30 days wọ́n ní bóṣù yìí bá dé àpòmọ̀jọ́ àbọ̀yọ̀ oṣù alákọ̀ọ́lẹ̀ o àmọ́ àtàwọn pa àlẹ́ mi àti gbà á mọ̀ pé oṣù febi pààyàn ni. gbogbo ní olú ẹ̀ ní kákò yìí bọ́sù àbátúndé ní ìsìn wọn ní kọlu ẹ̀ máa rọ́ọ̀kì ní sísàmù ní hospital èèyàn sì nímọ̀ pé ọ̀sà ni ṣé dandan làwẹ̀ ni wọ́n sọ pé ẹni tí ò bá ti lágbára wẹ̀ kó máa ra nǹkan fáwọn aláwẹ̀ ọlọ́run mọ̀ báàgì pé ọ̀tà tí mo ti rà fáwọn èèyàn nínú àwẹ̀ yìí àìmọye àwọn tájà fún 5 naira fún tíìsì inú bá di ẹ̀rọ mi tútù ládàá sì ń bá ànábì sáwọn alápàdé mi nígbà tí wọ́n gbóúnjẹ lọ nísìn èmi ò mọrú gbogbo eléyìí o. babe ṣọwọ́ akẹ́. bébù ọ̀dẹ̀ ṣe lọ́sọ̀ máa fún mi lówó ẹ̀ ṣá. tí ní kó máa fọkàn balẹ̀ kékeré lówó náà gìtá bá ṣe ń kó níbi báyìí sìn máa lọ gbà fún un. ó ṣe. ṣọwọ́ akẹ́. sísá kẹ́mi máa ṣètò ìjọba. Sister Kẹ́mi irú ìmúra wo lélẹ̀ nítorí Ọlọ́run ẹ tún mu sìgá ẹ bẹ ṣe ń fa sìgá obìnrin irú ọmọlúwàbí lè wáyé irú àwọn ìwà báyìí kò dá nínú ilé mùsùlùmí kò dáa. ẹ wá ń tẹ ẹ má bínú ṣe mọ̀ pé mò ń rí fòtẹ́ fi ń wo ẹ mọ̀ pé ó sán lórí gan ó ya wèrè gan ó máa sọ bẹ́ẹ̀. ìdí ẹ̀ wá ni pé ẹni tí tó bá sọ pé kì í ṣe báyìí ó máa fẹ́ bá ṣe ẹnu ẹ̀ mọ́ mi ẹ̀ ready àti lose rárá for now ẹ ní láti understand yẹn. ẹsẹ̀ ìgbésí gan ẹsẹ̀ gbẹ̀ kan ẹ kọ́kọ́ gbèsè gbẹ̀ kan. èmi ò sọ pé ẹ bá ṣe èmi níbẹ̀ ṣe yìí ò dà tèmi ní wípé ìgbà tẹ́ wá mọ̀ pé fẹ́ múra bá ẹ̀ fẹ́ mu sìgá ẹ bá ti lọ ṣe ń ta tí bá pín tẹ́lẹ̀ tí ṣe orúkọ báyìí sí mi ò ní sọ̀rọ̀ kó kan mi ẹ má ṣe kó dáa. wo sọ bí Kálíjà kí ni problem ẹ kí ni ó concern ẹ pẹ̀lú life fiancé mi. wo jojo wo ṣáà má dà sí I can handle it from here. Aunty mo ti fẹ́ béèrè kankan lọ́wọ́ yín. ayé béèrè ìwà dáhùn. àyè àti wá béèrè lọ́wọ́ ayọ̀ fún yín sí. ṣe látijọ́ tí mo ti máa ń wá sínú ilé at least in a week mo máa ń wá sí by like 5 or 6 times in a week. mo máa ń bá yín tẹ máa ń kírun ni. ẹ máa ń kírun gan-an irun márùn-ún yẹn báyìí kò yẹ lọ́wọ́ yín. àbí Ọlọ́run kò fẹ́ kó yẹ. ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n á jẹ́ pé Ọlọ́run fún yín lọ́mọ. ẹ tiẹ̀ mí yín látara òdì sí ìdálẹ́ rẹ̀ kí ló dé. bẹ́ẹ̀ ni ẹ ṣàkíyèsí ẹ bímọ ẹ ní ẹwù mi látòkè kò fọ̀rọ̀. màá ti ṣẹ́yìn fún mò ń fò á ti lé 20 times yes bó ṣe ń rọlù ní báyìí ó ń doyún ní straight
mi ì tẹ́lẹ̀ ká ìgbà tẹ́kọ̀ mo ti déwájú hospital tó ṣe ń yọyún fún mi every time báyìí mo máa ń yọyún mi ì tẹ́ ń lọ sí mi ì lọ lé mọ́ṣáláṣí mi ì lọ sí church láti gbàdúrà I don't do anything I just do my things my way so kí wàá nìjọ tó jẹ́ pé èèyàn ọ̀rọ̀ ẹ̀ mú yún kí ló dé. wo finú sáǹsì ẹ sílẹ̀ ká máa ṣe fàájì wa lọ́jọ́. ìyẹn kó kóra ẹ̀ wọlé jàre tó bá yá ẹ̀ wá wọlé lé lọ. kí ni ọ̀rọ̀ wòlé máa bá a ní àlọ́ màmá ìkó lọ change ẹ̀ wọ́n náà máa lọ máa borí bí i. nínú sọ̀rọ̀ ní ẹgbẹ́ mo ṣe máa dé club lálẹ́ kí ló ṣe ẹ́. dákun dúró ọjọ́ wo la fẹ́ bọ́ọ̀lù wàhálà nílé yìí. ọjọ́ kú lọ́jọ́ sí mi. ọjọ́ kú lọ́jọ́ ọ̀sìn lọ́jọ́ kú lọ́jọ́ sí mi. ṣé o mọ̀ ni. sódìgbà táwọn ilé bá fi wàhálà olúwa tí wọ́n fi wàhálà tí wọ́n fi palú ẹ̀ nígbà tó lóye bá lọ tán tó wá bẹ̀rẹ̀ sí kọrin tán tó lọ pé àwọn oníbìrìgèjì táwọn yẹn lulu pé kéèyàn sinmi ní àyà olùgbàlà rẹ tá a sàyè olùgbàlà di fóòmù tó lóye ó máa sinmi ń bẹ̀. èyí náà kò sọ́wọ́ wa tiwọn torí kó tó dìgbà yẹn èmi àti kò ń bí. níbo ló ń lọ. bó ṣe ń wo mi èmi ò kì í gbéraga ni o I'm the net of king. ṣe láàrò. irọ́ alòkọ́. ìwọ net of king. wo jẹ́ kí n sọ fún ẹ mo ń dúró kí ọba lu agbésẹ̀ ni o tó bá fi lè jásẹ̀ báyìí pẹ́ẹ́ I'm the net of king. sorry àjàyè nǹkan ọ̀lẹ́ mọ́ kọjá yìí rẹ̀ mọ́ ń sùn wèrè dàbí àwọn tó ń ṣe telemas ṣé ìwọ net of king sọ́ọ́rí bọ́ ṣe wà iṣẹ́ ọríṣẹ́ jù láyé yàrá rírọ̀ ẹ̀rí inú kọ́ ọríṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n àbí kọ́ ọríṣẹ́ sí mọ́ṣúárì àwọn ọríṣẹ́ gate man lọ́ọ́ lè ṣe àwa ni ìwọ net of king níbo náà ni net of king wìrì. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún orin la tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló pa kọ́ mi kí ló kì máa tiẹ̀ ọba ló ń wò yìí tó bá dẹ̀ bí eré tí mo bá jọba kó wá màá ní kó pa ẹ́ ni àwọn akọ́dà. mi lè wá ń gbà tá ìṣèlú kan náà wọn kọ́ là ń lu yín ni. ọ̀tọ́ rẹ̀ ni wọ́n kọ́ la wọ́n kọ́ la ń lu wa wọ́n kọ́ la máa wọ́n ṣe rí. láì mọ̀ wá Èdùmàrè máa jẹ́ ìjìyà o láì mọ̀ wá Èdùmàrè máa pé tèmi ní. kálíjó ti sú mi kí ló dé náà kí ló dé kí ni mo là ń gbà wọn ó ti sú mi like I'm up to here every time máa gbé mi lẹ́nu ìgbóná nínú ilé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún wọn. kó lè sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ sí mi tàbí ẹni pọ́nà kan ló ṣẹ̀dá mi káṣẹ́ pọ́n nìkan ló sọ̀rọ̀ sí mi pé mi ò rọ́mọ bí ìṣẹ̀ lọ́dá tì ìyàwó ohun tí ẹ̀kọ́ dàbí kí ló ń pè kìíní tí ò sì fẹ́ sílẹ̀ ìyẹn wọn gbé mi wọ́n sọ̀rọ̀ sí mi ẹ̀yà no you no fair now kí ló dé kí ni mo rà gbà ẹ̀ what is it no I can't take this no more I can't like I've decided at this point lẹ́gbàlẹ́ fún wọn tàbí kọ́ padà sọ̀rọ̀ mọ́ mi I can't take this no more na who does that I don't know no mo ti try I've tried. Khadija ṣe sùúrù torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ ìwọ náà ló máa ní kí n ṣe sùúrù tí ó bá ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ and má gbàgbé nǹkan tí mọ́mí sọ ó máa ń rán mi létí tó bá ní kí n lé wọn jáde just like that ayé á sọ oríṣiríṣi but bó ṣe sọ yìí nǹkan tí mò ń rò ni pé bóyá kí n sáré organize very fast introduction kan fún òun àti lady tó ń gbé kiri yẹn mo wá aṣọ ẹ pé njọ introduction yẹn báyìí njọ yẹn ló máa mú ìlọsílẹ̀ tiwọn. ìyẹn náà dáa alihamudulilayi ìyẹn náà dáa àjà kọ́sà máa bá tiwọn lọ. because ìyẹn bá ti gbé yín ọ̀lẹ́mí gbọ́dọ̀ ó ní kò ní dúró lára yìí so no it's okay I've tried. ojú àánú ẹ wò mí o mo ń bẹ́ẹ̀. àti mi kàlẹ́ jà gbogbo ọ̀tọ̀ sọ pátápátá ni mo gbọ́ bọ́ tí mo fẹ́ kí ẹ mọ̀ kankan n fẹ́ kí ẹ mọ̀ wípé Ọlọ́run Olódùmarè tó dá wa tó dá yín tó dá mi òun ló dá ewé àti egbò òun dẹ̀ ló dá pásítọ̀ òun ló dá àfà òun ló dá babaláwo àǹtí mi ẹ má wá jẹ́ kí ẹ̀sìn kó gba ìṣe tàbí àṣà wa lọ́wọ́ wa àǹtí mi àti pé ẹ lè sọ pé torí pé ẹ fẹ́ ṣe ẹ̀sìn kí ẹ má ṣẹ̀sìn kí ni mo wí
a ní ẹ lè sọ wípé torí pé ẹ fẹ́ ṣẹ̀sìn kí ẹ máa ṣẹ̀sìn ẹ ní ṣẹ̀sìn. Dèjì èèyàn tó bá rí ẹ kò ní mọ̀ pé wọn náà mọ̀ pa gbogbo orúkọ báyìí àmọ́ síbẹ̀síbẹ̀ ó dáa kéèyàn máa sí lọ́hùn. àǹtí mi ọ̀rọ̀ yé mi bọ́n tí mo fẹ́ kí n mọ ọkàn again ẹ múrúkọ olórúkọ lọ sọ́dọ̀ babaláwo ẹ dẹ̀ múrúkọ olórúkọ lọ sọ́dọ̀ pásítọ̀ àbáfà ibi kò ṣe ń jàǹbá kí tí ń lè dà kí tí ń má gbélé ọkọ kí má ṣẹ̀sìn kí ẹ sáré káàkiri ẹ rẹ̀ ní ṣẹ̀sìn àti ẹ jẹ̀bi àbá mẹ́ta ló wà babaláwo àfà pásítọ̀ àǹtí mi tó bá ti yá ó ti yá mo wà lẹ́yìn yìí. mo ti wá ọlọ́run akọ àwọn ṣe. ṣe ni ẹ máa tẹ̀lé mi lọ síbẹ̀. mo ti gbọ́. Gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ́pò lọ́jọ́ tá a bá kú àdójúkọ ọmọ ní wọlé dẹni. Sister Khadija, ẹ jọ̀ọ́ ṣé lè excuse me for some minutes. Mo fẹ́ bá Adéjì sọ̀rọ̀. àti mi Khadija ó ní kí n fún wa láàyè nígbà wọn fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bọ́dà ẹjọ́ ìlọ ẹjọ́. dókítà kí ló ṣẹlẹ̀. Dèjì, mi ò mọ bí ṣe máa bá Sister Khadija sọ nǹkan tá a mú mi rí. dókítà ẹjọ́ ẹ sọ̀rọ̀ sókè mo gbọ́ yín dáadáa. Okay. Mo sọ pé mi ò mọ bí ṣe máa bá sister ẹ sọ̀rọ̀ òun tá a mú mi rí. dókítà nǹkan tí mẹ́kì mọ̀ ni wípé ọ̀rọ̀ ò ní tóbi títí káfọ́ bẹ́ẹ̀ bù ọkùnrin lèmi ẹ jẹ́ kó yé mi ẹ sọ ohun tó ṣẹlẹ̀ fún mi àní kẹ́ sojú abẹ́ ń kọ́ ẹ jẹ́ kó yé mi dókítà. Ok, tó bá sọ pé o fẹ́ gbọ́ màá sáré brief ẹ so that wàá mọ bó ṣe máa sọ fún sister ẹ. Sórí Sister Khadija ó dàbí adìyẹ òkòkò ó lọ́mọ lára dáadáa àfi bí ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ọkọ tó fẹ́ ó dàbí igi ọ̀pọ̀tọ́ tó ti rẹ̀ tí ó dẹ̀ ní èso kankan. dókítà tó lóyún bá yé mi dáadáa ẹ̀yin jẹ́ kó mi yé mi wípé àǹtí mi Khadija ọmọ pọ̀ lára ẹ̀bí tẹ́lẹ̀dẹ̀ àmọ́ ọkọ wọn tó fẹ́ wọn sílé kò lè yé kò lè pa. dókítà. Madam, tí bá sọ fún ẹni believe ṣùgbọ́n bó ṣe rí lọ́kàn ni ẹ wò ṣe fẹ́ gbọ́ tọrọ. ẹ sọ ẹ jẹ́ kí n gbọ́. Kí ọkọ yín kó fẹ́ ogún obìnrin tàbí jù bẹ́ẹ̀ lọ wọn ò lè lóyún fún àfi tán bá lọ gbóyún wá láti ta. Àwọn bí ṣe ń wo ẹ̀yìn ọmọ pọ̀ lára yín gidi ẹ wò tọkùnrin mi bá gorí yín ẹ lè mójú yẹn jẹ o. dókítà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ibi tọ́rọ̀ wá gbé dúró yìí ẹ jọ̀ọ́ kí ni solution ó ṣàmà jẹ́ pé solution ṣàmà wà kí là lè ṣe sí. Madam, nígbà tẹ́tí tọ́dọ̀ wa yìí ọ̀rọ̀ yín ti dayọ̀ àìmọye àgàn tá a ti sọdẹ lọ́mọ àìmọye obìnrin tó ti ipasẹ̀ àwa yìí dọ́lọ́mọ láyé. Ẹ wo ẹ lọ fi ọkàn yín balẹ̀ ọkàn jẹ́ pé ààrẹ obìnrin míì ó kọ ọ̀tọ̀ ọ̀rọ̀. dókítà ṣe rí anything ẹ bá fẹ́ kí n ṣe ẹ sọ fún mi ẹ kò sọ fún mi pé òun báyìí rí báyìí ṣe I will do it ó
lè rí pé ọmọ wàhálà tí ojú mi rí nílé ọkọ mi lórí pé mi ò rọwọ́ bí yìí ojú mi ti rí o ẹ sọ fún mi nǹkan tí má ṣe anything. ok ó ti dà ṣé ẹ máa jẹ́ kí èmi bá yín ṣe ni àbí ká bá yín wẹ́ lómi kó bá yín ṣe. ṣé kí ni. kájọ ní àjọṣepọ̀ náà. àṣà pálapàla ìlú àpàlà ara mẹ́rìírí ìlà pariwa nísọ onígbàjámọ̀. Doctor, since tó ti jẹ́ pé ẹ̀yin náà lè discover problem tí mo ní ẹ̀yin náà lọ́dẹ̀ tí mo solution èmi kò bí akẹ́yìn kúkú ṣe mo pé tí bá ní kí n máa lọ wáyọ̀ nǹkan tá à ń ṣe yìí nígbà tí mo fẹ́ dára mi síta ni ẹ̀yin èmi àti ẹ̀ ti jọ mọ̀ àdè máa ṣe ló kù ṣe understand bí a kẹ́yìn ṣe. ẹ wo ẹ lọ fọkàn yín balẹ̀. ẹ má bá mi ṣe. tó bá ti yégun tí ó ti yọ rẹ tèmi. ìbẹ̀rẹ̀ sí dúró sí ìbẹ̀rẹ̀ sí mo dẹ̀ fi ń dá yín lójú pé ẹ ti dọ̀dọ̀ mọ́ ẹ ti dọ̀dọ̀ mọ́. Oh my God, sweet, come on, baby. You know what I'm saying? Murphy. Taba sokun, John torí Ọlọ́run, amama ríran. I know you too well. I know you like the back of my hands. You don't feel me. Mo mọ̀ ẹ́ dáadáa. Every time tí a bá dé ilé fàájì, ìwọ ló máa kọ́kọ́ ball because you are a baller. A lot of times la máa dé club tó máa mú ace of spin tó máa dá sórí aago, you are balling. Ó dẹ̀ máa sọ fún wa wípé ó yá dáa. Kí ló wá ṣẹlẹ̀ lálẹ́ yìí? Tí table ẹ̀ neat. Àwa ti down like 2 crates. Wọ́n ti gbé lọ. Àtúnṣe ń ṣayò lọ. Kí ló ń ṣe yẹn? We are friends. As a matter of fact, we are the only true friends you got. So whatever to ban bug it, don't just open your mouth and tell us, cause a problem shared is half solved. Now me, please. And guys, you can wine more láti ṣe fàájì ni. Murphy, ó disappoint me gan. Gbogbo hype gbogbo assurance everything promise in fact mo wà very disappointed because table called door ni kò flex kò tó wá look door ó wà lively you don't share now this is not the usual you Murphy oh no swag I'm not in the mood nǹkan kan bother me ó dẹ̀ wà personal for real. Murphy nǹkan dá ẹ láàmú nǹkan bother mind ẹ. Unlikely of you. Tí ẹ dúró náà, kí ló lè máa bother mind ẹ gan pàtó? In a nutshell, tí ọkàn bá ti ń bother mind ẹ, ṣé bí wo ló ṣáà kó wa wá síbi bíi pé kí a ṣáà wá ṣe fàájì? Wọ́n ló gbé wá sójú agbo fàájì náà. We are here to ball because you are a baller. Murphy. The last time tó wá kí mi lé nìbàdàn. You know how many clubs Murphy carry us enter go flex? Ṣé ìgbà yẹn kọ́ ló sọ mí flexing ni? Níbi tó ball dey become a baller, àwọn tún fún ní sticker bẹ́gẹ̀. Murphy na you now. Sorry, anything tó bá ti ń bother ẹ̀, tí ká ti ọkọ̀ dump sínú trash bin náà, jẹ́ àṣẹ fàájì wa. Once we done ẹ̀, a máa ṣe wá sí table mi fún ẹ lọ́tọ̀. A ṣe wá ṣe kí ni? A máa reason sí nǹkan tó ń ṣe ẹ. Pàdí mi, move flex now. Thank you. Let me tell him. Let me tell him. It is sọ fún yín anything tẹ́ bá fẹ́ mú ó máa wà on my bills. Okay ṣẹlẹ̀ gbọ́ can you just imagine ìyàwó ẹ̀gbọ́n mi my blood brother ẹ̀gbọ́n mi ti fẹ́ for good 7 years kò lóyún ayọ̀ dalẹ̀ rí. What? kó tiẹ̀ lóyún lónìí kó bàjẹ́ lọ́la kò ní rí màá tún wá ilé ẹ̀gbọ́n mi tún ní free movement àwọn tó máa sọ̀rọ̀ sí yẹn níwà nílé ẹ̀gbọ́n mi. Murphy chill. Wọ́n máa ń sọ pé tí àmàwo márò tí kò bá tú àwo ẹ̀kú ò lè bá bọ̀ lára ẹ̀gúngún. I will give you a brotherly candid advice. See, ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ là ń sọ̀rọ̀ nípa èyí. Wọ́n máa ń sọ pé alẹ́ màmá yàn.
Babayan bí babayan ló jẹ́. Yeah, this is your elder brother for crying out loud. Ìyàwó ìlàdẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ tí kò bá bímọ for good 7 years and all that. Bro, ìwọ̀nba ló kún ẹ mọ́ o. You are a guest in that house. Obìnrin òun ló nílé. O ti yẹ tó bá ń ṣe nǹkan tí kò like ìwọ ni kò kọ́ bàárà ẹ̀. Tí ìyàwó wà láàrin ìlú tí kò bá tẹ ó mọ̀ ń bára ẹ ní o ó máa mọ̀ ń bára ẹ nínú ilé yẹn ni and for the issue tí wọ́n ní Ọlọ́run máa pèsè fún wọn Ọlọ́run ló ń ṣọmọ ìwọ ni kò mọ́ra because there is always a boundary kò tún jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Jeff kí mi stay home nílé brother mi kí mi stay home nílé brother mi this guy don high bọ̀bọ̀ tí mo ti you mean. Am I high? I can't be high. Jeff because high is too high. What I pé nǹkan tí mo fi sọ mo reason sí he's making the point he's making a good sense because mo try to imagine ẹ pé wọ́n ti bò tí mo ṣe máa níyàwó sílé for years tó ń gbọ́ pa àbí po. Can you imagine? That's by the way. Let's ball. Oh babe, I wanna be on my way. Mo ti fẹ́ máa lọ. Ká máa lọlé kí ló mí báyìí pé ká máa lọlé John torí Ọlọ́run gba gan la débi báyìí àti ìṣe fàájì kankan níbi ìbáwọ̀ sọ pé ká máa lọ mi rẹ́dí àti lọ. Mo ní mi ò wà in the mood jẹ́ ká máa lọlé. Mo ní mi ò rẹ́dí àti lọ as a matter of fact tó bá fẹ́ máa lọ lè má lọ mi ìdí ẹ̀mú náà tí ó rí gbogbo wàhálà ìwà àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wàhálà ó affect life to tèmi gan generally I'm not ready to go with you and I'm not ready to leave any of my friends here I'm here doing my fàájì mi ò rẹ́dí àti lọ. Kí mi máa lọ. Ta ló wá fẹ́ wá pẹ̀lú ibà? Kí ló mi ìbá ẹ̀kọ́ ta ni fẹ́ wà pẹ̀lú ibà ṣebí Jeff ló jókòó yìí àwọn pàdé ẹ̀ méjì wà níbà àwọn ọ̀rẹ́ mi tèmi lọ́tẹ̀ jókòó síbà I am not ready to leave this place let me have fun please. Kẹ́mi kí mi máa lọ. Má lọ náà mi ṣáà dé mú má lọ. Hello. Sister Khadija yìí ni. Ẹ kú ọjọ́ mẹ́ta o. Báwo ni gbogbo nǹkan? Bá lè yín kọ́. Ẹ ti lóyún. Olúwa mà ṣe o. Olúwa ò ṣe o. Ó tẹ̀ tí wá dáa. Ṣebí mò ń sọ fún yín pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Nísìnyí tẹ́ ti wá rore lágbára ti Ọlọ́run. Ẹ sọ̀rí. Bẹ́ ṣe ń fi ẹsẹ̀ ọ̀tún yín kúnlẹ̀ ẹ máa fi tòsì títí. Ara yóò ní lára. Tẹ́ bá máa bímọ àgbóhùn ìyá àgbóhùn ọmọ. Ìgbà tẹ́ bá máa fi bí dáadáa la máa mọ̀ sí agbára Ọlọ́run. Màá dẹ̀ fẹ́ kẹ́ yọjú sí mi bóyá àwọn àjò pẹ́pẹ́pẹ́ táà náà bá máa ṣe fún mi. Dáadáa. Okay, no problem. But ẹ má pẹ́. Mo fẹ́ kẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní lo àwọn nǹkan tí fẹ́ fún yín. Ẹ ṣé. Sister Khadija ìyàwó ń bọ̀ lọ́nà. Okay ṣá, no problem. Mama expect yín. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ṣé n tó sọ fún mi yìí ṣó dá ẹ lójú? Ẹ dúró bọ̀dá mi ò ti pè yín. Ó ti pè mí mo miss call ẹ̀ máa ṣe pè padà ni. Èmi náà sọ pé ẹ kàn ti pè yín àǹtí Khadija ti lóyún wà mí. Khadija ó lóyún. Wọ́n ní wọ́n ti lóyún. Ṣé reason tí mo fi máa ń bá àǹtí ẹ̀ fa nǹkan ni pé torí pé wọ́n lóyún fún bọ̀dá mi. Mọ́mí ẹ̀yin náà imagine náà báwo lèèyàn kàn ṣe máa wà nílé bọ̀dá mi ó máa jẹun sí wa lọ́rùn almost every week ni bọ̀dá mi ṣe shopping fún wọn ra mọ́tò fún wọn ṣe everything fún kò lóyún kò bímọ kò ṣe wọn kán máa ṣe yamayama pẹ̀lú mi nílé kò tún lójú tì bọ́n sì tó ti lóyún sí mo fi ń dá yín lójú pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. O ṣe ọkọ mi sórí kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ tó sọ yìí ìyẹn gangan ló dáa ṣé mo gbé téèyàn bá lóyún sí ni kò gbọ́dọ̀ máa ṣe wàhálà. Of course. Mi wàá fẹ́ kó fún ní wàhálà ṣe. Èmi kàn ní kí wọ́n wá sọ fún yín mi mọ̀ pé wọ́n ti pè yín tẹ́lẹ̀. Mo sì láwọn 1 or 2 places tí mo fẹ́ dé. Bọ̀dá mi máa pè yín ó ti yé mọ́ mi. Wọ́n máa bẹ̀rẹ̀ relation ló kù báyìí. Àbí ó ṣọ́ra ṣe o kò ètè wọlé o. Khadija lóyún. Wọ́n ní ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ ẹni olóhùn odò. Bó bá roko bó bá rodò wá bọ́rọ̀ ẹni lé. Khadija sórí níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mo fẹ́ kó rí mi bí ìyá ẹ̀
ṣó mọ̀ pé látìgbà tó ti dẹ́sẹ̀ wọnú ilé mi mi ò mú ẹ gẹ́gẹ́ bí ìyàwó bí ọmọ ni mo ṣe mú ẹ. mo wá fẹ́ kó relate pẹ̀lú mi bí ọ̀rẹ́ bí ìyá ṣó ti yẹ bí ẹ̀gbọ́n àtàbúrò. sórí ọ̀rọ̀ kọ́ tiẹ̀ yẹn ọ̀rọ̀ kọ́ ẹ̀ mo fẹ́ kó jẹ́ ká mú ọ̀rọ̀ kó sẹ́gbẹ́ kan èmi àti ẹ̀ lájọ́ ń sọ̀rọ̀ sí i mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ inú mi á dùn tó bá lè sọ òótọ́ ọ̀bẹ fún mi. Kadijat ṣé òótọ́ ló lóyún. alihamudulilayi Ọlọ́run ti ṣe. alihamudulilayi. In fact èmi ni mo kọ́kọ́ notice ẹ̀ gbàtàrà ṣe mí bákanbákan mo ti ní morning sickness kí n bá lè rí àrídájú kó má yẹ kí bí irọ́ ni mo fẹ́ mú mo lọ sọ́dọ̀ doctor wa confirm pé mo ti lóyún. doctor confirm pé o lóyún. ẹ ṣe pé ká máa wá ìyàyọ̀ mọ́lẹ̀ sí i àbí. agbára Ọlọ́run ṣe. àwọn kinní kan ni fẹ́ béèrè Kadijat oyún tó wà nínú èyí ta ló ní. mọ́mí Kadijat. Adigun o tẹ́rí pé wá ní sùmúnú ilé yìí sí. ìsinmi ò ṣe nídìí látìgbà tí madam tí wọ́n ti score trick báyìí ni gbogbo nǹkan ti ń lọ bó ṣe yẹ kó lọ. kí ló pé. àná score trick ṣé ìwọ wo bọ́ọ̀lù ni ó mọ̀ pé tí player bá ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ tó bá score goal mẹ́ta player kan nínú máàsì kan tó bá score goal mẹ́ta tó bá tí wọ́n lọ lébà wọ́n wà fún ní bọ́ọ̀lù tó bá tí wọ́n fún ní bọ́ọ̀lù yóò wà kí bọ́ọ̀lù bọ́nu òun náà pè ní pé ó score trick. ìyàwó kan ti ó score trick báyìí ni. èyí bó èsì ó tó átíríkì ni. ẹ káàbọ̀ o. ẹ káàbọ̀ mọ́ yẹ́sọ̀ ẹ káàbọ̀ ẹ kú rìn. ẹ kú lé o. àwa nù ẹ kọ́ la jímọ̀ ni. èwo ni jímọ̀. ẹ má bẹ̀rẹ̀ mo rò pé ní jímọ̀. ǹjẹ́ dáadáa la bá yín. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Kadija. ṣé wàá fi. awakọ̀ mi. ẹ̀dùn ṣe máa stress ara yín jù báyìí. condition tẹ wà ẹ̀kọ́ yẹ kẹ́ máa rìn inú òun báyìí kẹ́ máa stress ara yín báyìí. tí ẹ bá wà nínú condition yìí ló yẹ kí ẹ sì máa exercise díẹ̀ in stress ara mi. Anyway, ẹ ní ìdẹ̀ náà. I'm fine. ẹ wò mo fẹ́ promise yín ní kankan. Kí ni? ṣe lóyún tó wà nínú yín tẹ bá fi bí ìbejì fún bọ́dà mi ìjà dópin láàrin mi àti yín nìyẹn. ẹ má ọ̀rẹ́ I swear to God. èwo ni o ń ṣọmọ tó bá yẹ pé ẹ̀kan ni mo wá bí nǹkan. èmi náà máa bá wọn gbé kan. wá kí ni tiẹ̀ kí ni problem ẹ ṣé o mad ni what's your problem. ó ní kọ̀tọ̀kọ̀tọ̀. níbo lẹ wá ń lọ. mo fẹ́ sáré day tree ni mo fẹ́ ra chicken and chips fún Kẹ́mi. chicken bá wò ó jẹ́ kí sáyé bá yín dáná yín sì ló máa jiná. no máa jẹun mo kàn fẹ́ rà á fún mi kó sáré jẹ ni tí máa dé máa dùn jẹ sí mi ẹ fún mi káàdì. ẹ má pẹ́. ẹ bá wọn ṣí géètì. ẹ bẹ jáde jọ. orí bàbá adé o. ìlú ẹ gbogbo nǹkan ó wà ní kankan tó tẹ̀ fi máa ṣẹ́wó gan tán sọ pé ọ̀gá ààrẹ dọ́là ìdọ́nkọ̀ sí láì jẹ́ pé àwọn wèrè gba dọ́là kéèyàn máa ní dọ́là wọn. Adigun olórí ọ̀dọ́. bá a ti pẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí gbágbá dìdí gbá. kí wọ́n ló dé ọba yóò pẹ́ lórí oyè táwọn fi lọ ọlọ́run mọ̀ fọ̀run kẹ́wọn ọba lóye ló ń kú. ṣé bí wọn lọ sọ pé ọba yín pé tó bá ti ń jágbèsè báyìí pé ìwọ ló fẹ́ jọba ìgbà tó sì kọ́ ni wọ́n lè mérò pé bàbá ti já sẹ́yìn. irọ́ ọba Ọ̀yọ́ ni. kí ló sọ wíri mọ nílé làmílà láàfin ikú bàbá yèyé ọmọ okú ọmọ àrùn ọmọ àdánù wíri mọ ní ọjọ́ mọ́kọ alẹ́ lọ́jà ìpè wọ́n wọ̀ lókù mọ́kù bàbá ọkù dànù ni o. èmi ò kúrò wọ mi ò kúrò bàbá kó gbẹ́nu sọ̀rọ̀ kúkú dànù. bàbá onímọ̀ pé lọ sí bàbá eré ní ṣe eré ní wèrè ṣe wo àjàrí dákun ọrí pé ń ṣe lọ́wọ́ ni kí ni tó ṣẹlẹ̀ gangan. ó ti gbọ́ pé àníyàwó ọ̀gá bímọ. sọ̀gá wa. irọ́. yàrá ọ̀gá bímọ. kí ló ṣẹlẹ̀.
ayé fẹ́ bàjẹ́ ni. wèrè náà wọ̀ bí wọ́n lé yín ni sẹ́bà ṣe bébí sáwà ní. àkọ́mọdá kéèyàn lu kọ́ sẹ́bà ṣe bébí sáwà lé yín ni. sọ́wọ́n pé bí àwọn tó ṣe bẹ́ẹ̀ dé ní oríṣiríṣi bẹ́ẹ̀ dé ló wà. ẹlòmíì ó sọ sínú gọ́tà ó dà ọ́ìlì sẹ́lómi lórí ẹlòmíì máa ta pẹ́pẹ́ ní atarodo wọ́n mọ̀ dà sí báyìí ojú ọmọ sẹ́dẹ̀ wáì irú bọ́ yíyàwó ọ̀gá sí bímọ akọ̀mí ti tẹ́ kó bẹ́ẹ̀ ni láì àti bébí sáwà nu. Adigun ò ń ṣeré o ò ń ṣeré gidi gan ni o. kí ni àìgbádùn rẹ nísìn. torí pé èèyàn bímọ o fẹ́ gé etí mi. tó bá fẹ́ ṣe kò mọ kí ló máa ṣe wàá pa mí. ṣé tí wọ́n bá fẹ́ ṣe kò mọ kí ló máa ṣe. èèyàn burúkú ni ẹ èèyàn máa wú mú ẹ̀bùn tí gbé. àgbà sọkùnrin náà bí àbóbìnrin. máa bí mi. wèrè ǹgbà tó wọ́n tún fọ nísìn pé èèyàn bímọ nísìn ọmọ ń tán bí. ṣé gbogbo àwọn téèyàn bá broadcast fún pé ọ̀gá wife ṣìbọ̀nù tó bá bẹ̀rẹ̀ pé ìṣèwù máa ọ̀nà gẹ̀ kí wàá ní kéèyàn sọ ṣé kéèyàn sọ pé ṣì ní àbí yìí èmi ò mọ gbogbo òsì tọ́ mọ. kókó tèmi ṣàmọ̀ tó wà ní ọ̀rọ̀ yìí ni pé kó o sọ fún ìyàwó ẹ̀ ipe ọmọ tẹ́lẹ̀ ẹbí yẹn a máa ṣòro ìdílé fún. asigafurula nalagafuro ìmọ̀ mi kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí mùsùlùmí ni wá gbogbo ọ̀rọ̀ ìdílé yóò yẹ ká ti drop ẹ̀ kó yẹ ká ṣe. bó o ṣe jẹ́ mùsùlùmí lèmi ìyá tí mo bí ẹ náà jẹ́ mùsùlùmí. ìwọ gan fúnra ẹ tó wà lórí ìjókòó ìgbà tó bí ẹ aṣòro ìdílé fún ẹ definitely a gbọ́dọ̀ ṣe fọ́mọ ẹ kó sọ fún ìyàwó ẹ. mami ẹjọ torí Ọlọ́run ẹ jẹ́ ká jọ wò báyìí èmi àfa kan wá gbọ́mọ mi lọ sí di orò tó bá gbọ́mọ yẹn dé ẹjọ orúkọ lẹ fẹ́ ká sọmọ ṣó orò ṣọlá ni àbúrò déwálé àbúrò yanjú I don't understand. n tó bá wù yẹn sọ kò kàn mí n tẹ̀mí sámọ̀ ni pé àṣà àti ìṣe ìdílé bàbá ẹ̀ ni a lè gbọ́dọ̀ tàpá sí a gbọ́dọ̀ ṣe orò ìdílé fọ́mọ yẹn. ok tẹ bá ń doubt pé bóyá èmi kọ́ ló bímọ fún ẹ jẹ́ ká lọ ṣe DNA. èmi ò mọ tán pé ìpàdé DNA mi ti ẹ̀mọ́ tó ń jẹ́ DNA orò ìdílé mu mọ̀ Khalid ó ń gbómi lẹ́nu o ó ń gbómi lẹ́nu o dẹ̀ ń tàpá sọ̀rọ̀ mi o ìwé mímọ́ dẹ̀ support ní tó ń ṣe yìí o tó bá kọ̀ tó sọ pé òní gbọ́n tẹ̀mí yẹ́ ẹ sọ kò burú bá dẹ̀ fún ẹ lépè bẹ́ẹ̀ ni. màmí ẹ máa ṣépè fún mi. pẹ̀lú ògbọ́ lọ. La ilaha illallah Muhammadu Rasulullah. Gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ́pò lọ́jọ́ tá a bá kú bàrẹ̀ yòókù ọmọ ní wọlé délé ọmọ ní ọmọ ládé orí ẹni. ẹ gbà mí o Adigun. kí ló ṣẹlẹ̀. ọ̀gá báwo ló ti ṣí gẹ̀ẹ́tì náà. ọ̀gá ó ti ṣe díẹ̀ o. tí mo ti wọlé. ìgbà tí mo rí pé ẹ̀ tètè bọ́lẹ̀ olóyè kí n wá kan ilẹ̀kùn yìí. mo ti ronú lọ ni. ìrònú. Saye Maria Selema ena Oye se ye mane salama ya se ìyàwó mi. ẹ jọ torí Ọlọ́run wa mo fàánú bíbẹ̀rẹ̀ ṣé rí ọmọ tí Khalid lóhùn bí mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé lọ lé ìfẹ́ àjọ máa lọ ni ká lọ ṣòro lé fún. ìyàwó mi èwo tún ni orò lé nínú gbogbo eléyìí tó wà lẹ́yìn èmi rò pé ó yẹ ká máa rejoice pé àwọn ọmọ yẹn ṣe ìbímọ ní nídìí orò lé fáwọn ọmọ yìí náà. ẹ ṣe bí àṣà àti ṣe ìdílé yín ni ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àkọ́bí ọmọ tá a kọ́ bí nínú ìdílé yín la máa ń ṣòro fún kódà Khalid gan tó jẹ́ àkọ́bí mi mo ṣòro ìdílé fún ìgbà tó náà dẹ̀ ti wá bí àkọ́bí titi ẹ̀ báyìí ó di dandan ká ṣòro fọ́mọ yẹn. But ìṣìnà lóòótọ́ tí a bá bí ọmọ nínú family wa a máa ń ṣòro fún àwọn àkọ́bí ọmọ wa but ṣe mọ̀ pé nowadays civilization ti catch up pẹ̀lú everybody àbí. ok Mercy civilization lẹ́nu ti yín ṣé ìfẹ́ pa iṣẹ́ àti àṣà yín rẹ ni àkójẹ́ kí irun yẹn jábọ́ lẹ́nu yín ó yẹ kẹ́ túbọ̀ máa kín àṣà àti ṣe pé kẹ́ máa kín lẹ́sẹ̀ ni. ìyá Khalid nǹkan tèmi ń try láti sọ ni pé ṣé o mọ̀ pé àwọn ọmọ yìí for a very long time náà ti ń look forward láti rí oyún
Ọlọ́run wá bá wọn ṣé wọ́n wá tú lóyún yẹn wọ́n wá bímọ láyọ̀ àtàlàáfíà èmi wò pé kò tún ní ìdíkàyẹ̀ tó máa stress wọn pẹ̀lú ọ̀rọ̀ afẹ́ ìṣòro àṣòro yẹn ká fi gbogbo yẹn lẹ̀ fún wọn. òkè bẹ́ẹ̀ síbi tí mò ń lọ gangan nìyẹn ṣe bẹ́ẹ̀ mi mo bí Khalid dandan la gbọ́dọ̀ ṣòro ilé fọmọ tó bí ṣẹ́yìn náà ẹ sì sọ̀rọ̀ ń sìn ẹni wọ́n wá ọmọ for a very long time tọ́ṣẹ̀ wà bímọ yẹn ibẹ̀ yẹn gangan ni kókó ọ̀rọ̀ tèmi náà ṣe mọ̀ pé tóbìnrin bá wà nílé ọkọ tó ti pẹ́ tí òrò mọ̀ bí oríṣiríṣi nǹkan ló lè ṣe láti pé kó o lè dúró sílé ọkọ yẹn tó bá dúró títí lọ́dọ̀ ọkọ ẹ̀ tí òrò ó ṣeéṣe kó nọ̀ọ̀sẹ̀ síta ọmọ tó wà lọ́wọ́ wọn ibo lamọ̀ tó ti èwo lamọ̀ tó jẹ́ ṣó ti èmi ò rí bákan ló ṣe rí o ṣùgbọ́n kó lè dá wa lójú ẹ yẹ ká ṣòro lé ṣé bí kò mú palára dání ká kàn gbé lọ sókè mẹ́sì ká ṣòro lé ẹ tán. ìyá Khalid tó dà pé mo ṣẹ̀ṣẹ̀ understand the point ẹni pẹ̀lú angle tó lọ yẹn èmi náà máa wá o pé ok a máa ṣòro fún wọn you see but èyí tó important jù bẹ́ẹ̀ ni pé o máa need láti help me ṣùgbọ́n pé a gbọ́dọ̀ ṣòro tá a bá máa ṣòro fún ọmọ báyẹn a gbọ́dọ̀ ṣòro yẹn before naming ceremony wọn jọ̀ọ́ tó bá mi sọ fún Khalid pé ká tó sọ ọmọ yẹn lórúkọ dandan ni ká ṣòro fún ọmọ yẹn. ṣé ti Khalid kékeré nìyẹn èmi á sọ fún kódà gan èmi yẹn ni máa fi pọ́ ọmọ òun dé òkè mẹ́sì. kí ló wá dé tó sọ pé òun kọ́ látàárọ̀. ẹ̀mí àmì sì máa mú nǹkan ìmọ̀ pé òun ní kọ́kọ́ ṣàlàyé gbogbo ìwà náà ó ìyàwó mi kọ́. Motula. Mo tún ti la. Motula. Ó ti sún mi. Ọmọ mi dà, ọmọ mi ńkọ́ náà. Wọ́n bẹ̀ wọ́n sùn. Alhamdulillah. Ẹ wo, ìwọ ló mọ rú ọ̀rọ̀ tẹ́ ń ṣe ń dilé yín o. Àbí ìwọ ló gbé kí ẹ̀ máa lálàá kún gbọmọ lẹ́yìn èèyàn láti gbà tí mo ti bímọ yìí. Khalid, I'm tired o. I'm tired. Wo èmi gẹ́gẹ́ bí Mùsùlùmí mi ò lè jẹ́ kó gbé ọmọ mi lọ ṣe orò kankan. Khalid. Mi ò lè gbà. Khalid, kí ló ń sọ yìí? Ó jẹ́ ṣàánú mi tó dẹ̀ mọ̀ nǹkan tójú mi rí kí n tó bọ́ ọmọdé yìí. Ó mọ̀ nǹkan tójú mi rí. Owó ni wọ́n ní gbọ́mọ lọ. Ṣé lójú oorun ló ti ń gbọ́mọ lẹ́yìn? Àtàwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lójú ayé tí àbá gbọ́mọ lọ kó tó di 8 days. Inshallah kò sí nǹkan tó máa ṣe ọmọ mi. Kò sí nǹkan tó máa ṣe. Islam lòdì sí i. Jọ́ torí Ọlọ́run ṣé o mọ̀ wípé tí TV máa ń bá gbọ́ pé a gbé ọmọ yẹn lọ ṣe orò wọn ní wàá sọ lórúkọ ni. Mo dárò. Kàdé ṣé wọn ló fẹ́ lọ sọ fún wọn ni? Ṣé wọn ló fẹ́ lọ sọ fún wọn? Dákun torí Ọlọ́run má jẹ́ kí ìṣòro wa kó tì wá lọ síbi tí ò yẹ ká tó Ọlọ́run ní ṣe wá ń káfìrí o. Jẹ́ ká gbọ́ àwọn èèyàn lọ ṣàánú mi. Kásárì fún ilẹ̀ ẹ̀bọ̀ jọ torí Ọlọ́run jẹ́ ká fi ti Késárì fún Késárì. Jẹ́ ká fún wọn ní nǹkan tó ń fẹ́. Jẹ́ ká fún wọn ní nǹkan tó ń fẹ́. Adé tọrọ dárí jẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. A máa pé yìí Ọlọ́run kì í ṣe bí o, rere lọ́lọ́run ṣe. Òkùnkùn ò bá ṣú, ìmọ́lẹ̀ ò lè tàn. Tó ìbá akọ́dà ìbá ṣẹ̀dá ìbọn orí gúnmọ́ra ní àgbáńlá ayé o. Ibẹ̀ yìí yá mi àbẹ̀ní arúgbó sọmọ́bàlẹ̀ àtòríjàpá àtẹ̀jọ́ ọkàn àti fìdòrò òru àjẹfùdò kàlà tó lókìkí òru. Tó mo tó ti dé bí mo ṣe dé èyí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ̀yin lẹ́nu gbogbo tí bá ti rú mi lójú kẹ́ wá máa béèrè lórí ọmọ ẹ̀ náà tún ni mo tó ti dé báyìí o ọwọ́ ajẹ́ kó ju mi ṣe. Tó àwọn ogun pàṣọra ajẹ́ ogun pàṣọra ajẹ́ náà ogun pàyànà rò èmi kí ni náà mo tó ti dé báyìí o ẹ wá gbà mí o ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣeun ẹ ṣeun mo ti ṣe nǹkan tó yẹ kí n ṣe lórí ọmọ yìí o. Ǹjẹ́ ẹ ti tẹ arábìnrin nù dáadáa? Awo ìwọ má wọrí ní tiẹ̀ ìyàwó mi ṣòrí nǹkan tí àwo ń try láti jẹ́ kó understand ni pé àwọn ò dáàbò tẹ àmọ́ sọ pé nǹkan tó ṣe kò but jẹ́ kó yé àwo yìí pé ẹ̀jẹ̀ wa ni ọmọdé jọ mẹ̀dẹ́ bá mi prove ẹ̀ fáwọn pé ẹ̀jẹ̀ wa lọmọ tó gbé dání yẹn.
ẹ̀jẹ̀ yín ni. sódò lójú. ẹ̀jẹ̀ yín ni. àbó òtòtò rò dáadáa. bàbá ẹ̀jẹ̀ yín ni. Khalid. àwọ̀ ìwọ tẹ̀síwájú tiẹ̀. n tẹ́ ń jẹ́ kó yé mi ni pé kí n so. go ahead. kí n so. tẹ̀síwájú. ẹni kí ni so àbí. àbí aláṣẹ máa ṣe bẹ́ẹ̀ tí lọ bàbá. kí n so. tó bá jẹ́ ọmọ wa ni yóò yè kò sí nǹkan tí ó ṣe tí o bá so mọ́ wa ìyá rẹ̀ ó ya wèrè o ọmọ yóò sì kú. súnmọ́ mi wọn náà ni o kò súnmọ́ mi bí. èmi. bọ́bí. òun máa wá bẹ̀ yẹn. yóò máa wá ni. mi ò súnmọ́ wọn. súnmọ́ mi bí. tó gbé báyìí ọwọ́ ẹ lẹ̀. ọwọ́ pariwo kọjá ó lọ ṣe tán ni ó ṣe. sí fún ẹ sí. níbo. sí. olùwà màgbọ́ òwe ní kò sọ yẹn. èmi èjì ẹ̀ta adúgbò o. pé kí nìyẹn. ó ti yege ọmọ wa lọ́mọ yìí. ọmọ tí a lè bọ̀ wá ọmọ wa lè olórí ẹbí yẹjí Táyọ̀. bisimilayi sọmọ. báwo jẹ́ ìbí ojú Khalidi. bisimilayi o ti sórí ire. wọ́n ní bisimilayi lọ́mọ. ìyẹn dàbá yẹn. bisimilayi wọ́n gbàgbé mi o. bisimilayi wọlé lọ́mọ. àdúrà rẹ ti gbà. àwọn ṣe ẹgbà jẹ́ sọ̀rọ̀ wípé gbogbo ẹ ti dà báyìí. òye mi ṣe ṣú ọ̀pọ̀ ẹ̀ ṣe kiri dáadáa. ìjọ má tún sọ ṣú ọ̀mọ́ àwa ti rárí dájú. tí mo ṣe nǹkan tì í láti tọ́tẹ̀. Allahu akbar. 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 Bismillahirrahmanirrahim. Bismillah. Allahu yarhamu, Allahu yukrimu, Allahu yab'athu fi ahsani suwari. La ilaha illallah Muhammadur Rasulullah Annabi sallallahu alaihi wasallam. Afa Muhammadul Jami'a. Ṣé ìdájí náà kọ́ la ń sọ̀rọ̀ àfa Khalid pé hàn wá sí mọ́sálásí wá kírun. àbáwọn kọ́lẹ̀ ṣì ń rán wa létí pé ọ̀la la fẹ́ ṣèkó mọ́ wọn ni. Àlẹ́mọ́tò bí sábàbù aṣọ ti fi kú ṣèbàjẹ́ ní òjò wá mọ́sálásí. Àlìkọ́ọ̀lù yẹ́bù kọ́ zamana báyìí kọ́ ilé ìwọ̀sọ́ ìbọ̀lùkọ́ọ̀lì tààtàlà hàrùdì mọ̀dìfọ́n. àfà akọ́gí ò máa gbọ́dọ̀ ṣoje ẹ̀yin lẹ́ máa ṣì máa lọ pẹ̀tù sí àwọn ẹbí ẹ̀ àti ìyàwó rẹ̀ o. ó yà ẹ nójú yín nù ẹ nù nù. àmọ́ mo sunkún àmọ́ atẹ́yìntì lókùbúrò àfànádẹ́yìntò á. أين المعظم بالمتكر أين العزيز إذا مبتدأ تفانا جميعا àfà ọmọ muflẹ̀ o. ẹ jẹ́ a máa wọlé lọ. ká wọlé bisimilah. bisimilah ẹ jẹ́ a máa lọ wọlé. irú àlá burúkú wo lélẹ̀ àpẹẹrẹ burúkú gbà lélẹ̀ yìí o oyún ò lè dànù bí ò ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run wọn ò ní bọ́ bàtà fọ bàtà àbàlújẹ́ sẹ́nu ọ̀nà mi lórí àwọn ọmọ lágbára Ọlọ́run mi ò ní sunkún lórí àwọn ọmọ mi o àpẹẹrẹ tí ò dàrí o.
ìkómọ mọ́ lọ́la ìkómọ bẹ́ẹ̀ ṣe lọ́la kò ṣeé ṣe mọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo àpẹẹrẹ tó ní màá rí pátá gbogbo ẹ̀ mo ti rí ẹ ní wá sọ mí lórí burúkú ẹ ṣe ìkómọ kankan mọ́ o. mami ẹ farabalẹ̀ ẹ má jẹ́ kí n tara yín ṣe lọ́hùn kí ló tún ṣẹlẹ̀ báyìí sí i ẹ̀yin lè sọ pé ká lọ gbé ọmọ ṣòro gẹ́gẹ́ bí mùsùlùmí mi ò ní ṣe ordinarily but ọ̀rọ̀ ya mo jẹ́ kó ṣe agbọ́mọ ṣòro òrò ń sọ pé mi ni mo ń lọ́mọ a máa ṣe àkíkọ̀ lọ́la ẹ̀ ń sọ fún mi pé àní ṣe kó mọ kí ni ìtumọ̀ yẹn. ẹ ń tó fà ní pé gbogbo táwọn òrò sọ wọn ò rí sọ òdo lọ́mú ẹ ṣe kó mọ ọkàn wọn o ẹ ò ní wá sọ mí lórí burúkú. mami so ẹ nígbàgbọ́ ní ọ̀rọ̀ yín mọ́ àbí. wo ọ̀rọ̀ ti fẹ́ nìbáyìí. ọ̀rọ̀ yín fẹ́. odó lóró mú o wọn ò rí yẹn mú ma wọn ò rí mú wọn rárá ẹ ṣe kó mọ́ 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 o. máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run máa ṣe àkíkọ̀ ìlọ́la inshallah bi qudratullah. báwo tó bá yẹ pé mi ni mo bí ẹ tí mo dá ẹ̀jẹ̀ sí ọmọ yìí lójú dánwò wàá rí pé ìyá ló ní ṣé ó bá rí wọ ibi tó ti gbé ọmọ kó gbé padà o ọmọ tèmi kọ́ ló lọ́mọ o ò lè wá tí ọmọ mọ́mọ́ mi lọ́wọ́ òun kọ́ ló ní o dọ́bọ̀ padà fọ́ lọ́mọ má darí èmi àtọmọ mi rú má dà wàhálà òní rú má tulẹ̀ mi ká ò lè wá pàbí olùsọ́bí di ìwéré olùsọ́bí di olórí burúkú ìwọ náà ẹ̀ ṣe ìkómọ o ṣe kómọ yẹn wọ́n ni mo sọ ìkómọ ọkàn ò ní ṣẹlẹ̀ lọ́la tí bá rí tẹ́ fi lé pọ́sídẹ̀ fọ̀nà òrókà wèrè kan lọ́la okùn mẹ́tò ni máa fi ojú ẹ̀ kan máa fojú ẹ̀ kan máa bẹ́ẹ̀ mo sọ fún ẹ tọ́ bá bí yín kú ẹ dáná wèrè kan ẹ rí ìrànwọ́ ẹ wo ẹ níbi wò bí ìràn. La ilaha illallah Muhammadur Rasulullah. Khalid, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Rọ́bìnrin kábà kò yé mi. kéèyàn máa fi mí rẹ́rìn ó Èdùmàrè ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ ó má jọ ọmọ ènìyàn ó fi mí ṣeré bí ọmọ ayò mo ń bẹ̀bẹ̀ ó. àṣírí ńlá lélẹ́yìí mẹ́ ìwọ wá bùkún bẹ́ẹ̀ ìgbà tí irú eléyìí tó ti ń ṣẹlẹ̀ yẹn ló yẹ kí wọ́n ti bun èmi gbọ́ irú orò tí a lọ ṣe yẹn a ò ti ní ṣòro lásán báyẹn àwa ti wá nǹkan kan tí tí a lè ṣe traditionally tó ti máa fẹ́ tòun pẹ̀lú irú nǹkan tó sọ fún mi yìí. tí n bá tiẹ̀ sọ fún yín náà orò tá a ṣe náà la máa pàpà ṣe ní tí mo rò tí mi ò ṣe sọ́ngbà yẹn nìyẹn. ọ̀dọ̀ orò yẹn náà ni a máa eventually ṣe náà but ó bá ní kò tí ì bàjẹ́ sórí nǹkan tèmi tún rò pa tún lè ṣe é sìn ni wípé you see bó o ṣe wọlé wáyé bẹ́ẹ̀ náà ló ṣe máa padà lọ sọ́dọ̀ àwọn Khalid ibẹ̀ yẹn ló ti máa lọ àtàkẹ́ mọ́bẹ̀ gbogbo story tó sọ fún mi wàá sọ ní ojú Khalid àti ìyàwó ẹ̀ so tó bá ṣe ń sọ yẹn ìyàwó ẹ̀ á lè mọ̀ so tí ó bá rí pé o àtàkẹ́ òun ó ṣeé ṣe kó tú àṣírí yẹn fún tó bá wá nǹkan tó bá bẹ̀rẹ̀ jẹ́ kébì gbọ́. kò burú bẹ́ẹ̀ ṣe sọ gẹ̀ẹ́dẹ̀ mi náà padà síbẹ̀ nsìn tí n tó bá ṣe bá ti bá bọ̀ lọ́hùn máa wá fi tó yín létí padà. òjò jẹ́ kí n gbọ́ òjò bó bá ṣe jẹ́ kí mi máa gbọ́ ò ṣe gan mẹ̀dẹ́ àṣírí ńlá nìyẹn àgbọ́dọ̀ kọ fún àkọ́fọ́rọ̀ fọwọ́ lásán ṣe báyẹn. ọmọ ládé orí ẹni àdàbà jẹun fẹ́ yẹlé òrófó jẹun fáwọ̀kọ. sí mi ó Èdùmàrè má ṣe mí láàgàn o ìyà ò yẹ mí ó Èdùmàrè ojú àánú ẹ wò mí ó mo ń bẹ̀. Adúnni kí ló tún fàrònú Adúnni kí ló fàrònú sórí nǹkan tó ṣẹlẹ̀ mọ̀ pé ó dùn ẹ́ lóòótọ́ ìwọ náà dẹ̀ mọ̀ pé ó dùn mí ju bó ṣe dùn ẹ́ lọ because ọkùnrin wo nínú ẹ̀ máa dùn kó máa rí ẹ̀bi aláṣẹdànù àmọ́ tó bá ti dé ó ti dé náà ni èèyàn máa gba kádàrà ni a máa gba kámú ni gbogbo pé o jókòó ò ń sunkún ò ń ronú ẹ̀ kò lè tọ́ nǹkan tó wà nílẹ̀ yìí ó tún dàbí pé ṣe ló kan òun create space fún ọgbẹ́ ọkàn nínú ọkàn ẹni. torí kí n má sunkún mọ́ ó kì í fi sunkún mọ́ ṣé wọ́n ti gbàgbé yìí bí ikú náà máa ń ro tọ̀tọ̀ gbogbo tó kù yìí kí ló fẹ́ káwọn ará àdúgbò bá sọ ojú òun ló fẹ́ kó máa fi wú yìí kí
tí máa lọ ń ta kó máa ní ìyá àbíkú ló lóye. Ṣé wá dúró lọ? Kí ni wọ́n tí mo ṣe fún ọlọ́rọ̀ bá? Tó fi wá ṣe wẹ̀lẹ̀ fún mi. Ṣorí Ọlọ́run tó ń wo yẹn, ọba torí ìkànṣe kan lọ́wọ́ ọba. Kò dẹ̀ sí bí wọ́n ṣe máa jábọ́ ní orí igi Ọlọ́run ò ní mọ̀ sí. Èmi nígbàgbọ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa táwọn ọmọ ń padà, Ọlọ́run fi ṣe wá lóore ni. Ọlọ́run fi bo èmi àti ẹ láṣìírí ni. Bẹ́ẹ̀ ni, nítorí gẹ́gẹ́ bí òye ọmọdé ti tèmi, mo wò pé ó possible, just maybe, bóyá àwọn ọmọ tó ń bọ̀ yẹn, bóyá àwọn ọmọ tó jẹ́ pé tá bá bí wọn tán a ní lè fi wọ́n yan gan, àwọn ọmọ tó máa bà á lójú jẹ́, àbí bóyá àwọn ọmọ tó jẹ́ pé tálejò bá dé a máa ní ẹ sáré bá mi gbé pamọ́. Ọlọ́run dẹ̀ fẹ́ kúrò ẹ̀ṣẹ̀lẹ̀ sí wa, Ọlọ́run fẹ́ràn èmi àti ẹ̀ ló ṣe èdè jẹ́ kí wọ́n padà ká tó get used to them kó tó di pé ó máa dùn wá tó bá lọ. Kò dẹ̀ sí ọpọlọ ń ṣe máa ṣe nǹkan tí ò ní fààyè ọ̀pẹ lẹ̀. Mo tún wá nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnà wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọpọ̀. Àwọn ọmọ alálùbáríkà, àwọn ọmọ téèyàn fi ń tọrọ ọmọ, àwọn ọmọ tó ṣe fi yọngàn, àwọn ọmọ àrídùn lọ́rọ̀ máa ṣe fún mi. Ẹ̀yà mi, ìyá ọlọ́ọ̀ má sunkún mọ́. Ṣùgbọ́n ó ju èmi náà àwọn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Ṣáàjẹ́ ká máa gbàdúrà má sunkún mọ́ ṣùgbọ́n. Bàbá olúbọdẹ ọ̀run má jẹ ọmọ olókun má kílẹ̀kùn ọ̀run ó tì. Ogótò bọ́ ẹ̀yà ọ̀rà anígbọ́wọ́ má lo kìka ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ ṣèkà lùlù. Ètùtù tá a ti ṣe lónìí ó fi dandan lékeleke wọn ìṣẹ́yà lé àwọn olùmọ̀nà wọn ìṣẹ́yà òkùnkùn. Ẹyẹ òkùnkùn gbọ́dọ̀ fi lé wọn ṣèpàdé mọ́ torí fún bálá onílé àwo. Ẹ kú oríire, ẹ kú oríire. Má dáhùn o, ọmọbìnrin kó gbà ọwọ́ àlàáfíà rẹ̀ dà. Yóò jùṣe fún yín. Ẹ ṣé sá. Sẹ́ẹ̀rì ọmọkùnrin ọṣẹ tí ń bẹ lọ́wọ́ ìyàwó rẹ̀ tẹ́ bá ti délé ẹ̀yin méjèèjì ẹ fi wẹ̀ tẹ́ bá ilé fi wẹ̀ tán ẹ gbọ́dọ̀ lanu bára yín sọ̀rọ̀ débi pé ẹ bára àta kankan sọ̀rọ̀ ẹ wà kọlura yín. Ìgbàgbọ́ wà ọmọ tẹ́ bá bí yóò dúró. Bàbá ẹ ṣé gan. Káre ẹ ṣé. Ó lálùbáríkà. Àmọ́ bẹ́ ṣe sọ̀rọ̀ yẹn kalẹ̀ kò yé mi, ó yá kí n kọ́kọ́ explain ibi tó yé mi dé. Ẹni pé tá bá ṣe fọṣẹ yẹn wẹ̀, tá ṣe máa fi wẹ̀ ká máa sọ̀rọ̀, tá máa fi bọ́ sórí bed ká máa sọ̀rọ̀. Ẹ gbọ́dọ̀ sọ. Àmọ́ èmi àti yín mọ̀ wípé kò sí tí a bá ṣe sọ pé à ń ṣeré tìbí ká má fẹ́ ṣe bí kí bóyá à ń kọrin àbí ẹ mọ̀. Òun náà ni pé kò sí bá ṣe máa ṣe tí à ní kọrin. Ṣé dẹ̀ rí ìyàwó mo ṣe wà ló bá jẹ́ níbi eré tó ní tìbí tí kinní tà ń sọ ẹ̀ gangan tó bá dójú ibẹ̀ tán. Bàbá ìyàwó mi ń kọrin gan, kò sí bí ò ṣe ní kọrin ìyàwó mi ni. Ajíkọrin yóò kan àbùkù tó bá kọrin. Bẹ́ẹ̀ ni yóò kan àbùkù ọmọ náà padà. Mo ní ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ débi pé kọrin. Bọ̀ ẹ má bínú bàbá, ṣé tí ò bá sáyè fún orin kíkọ àyè wà láti ṣe bóyá. Gbígbin o gbogbo rẹ̀ papọ̀ kò gbọ́dọ̀ sí nǹkan kan. Ẹ sọ́ di sóònù ẹ̀kú kẹ́ fi mára tẹ́ fi ṣe tán kọ́mọ náà lè dúró. Bọ̀dú ṣáà lè pariwo. Ayé mi. Bọ̀ ó ṣà ń gbọ́. Ó gbọ́ tí mo béèrè pé ṣo lè gbin ọ́ ní kò sáyé gbin òun béèrè pé ṣo lè kan lórí ìṣúwó ló fẹ́ kọ. Orí ìwo ló fẹ́ kọ. Báǹkì ń lọ pé kó má pariwo kó má sì kọrin. Àtàbàtà bá ń sọ fún ìgbà tẹ́ pé tí wàá fẹ́ bẹ̀ ṣe nǹkan tí yóò bá gbé rédíò kan máa play rédíò báyìí ló máa mọ̀ pa à ń ṣe nǹkan wàá máa pariwo wàá máa kọrin òtún sọ ìgbà pé ṣo lè kọrin. Ṣé ìta ló yẹ kẹ́ ti máa sọ ẹgbẹ́ lẹ́yìn? Bó ṣe ìta ló ẹ̀kọ́ náà tí wọ́n béèrè gbà tí mo ti béèrè kan wọ́n béèrè pé ṣo lè kọrin. Kí ń lọ. Ṣé àlọ́ lè jọ bàbá? Ẹ ṣé gan sa. Yóò jẹ fún yín. Àṣẹ tó bá ṣe jẹ́ a máa padà wá báyìí sa. Ẹ dọlọ́mọ. Àṣẹ ẹ ṣé gan sa. Ó ní ó máa kọrin kó kọrin nígbà náà kí náà má fi mí rẹ́rìn o Èdùmàrè ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ o má jọ ọmọ ènìyàn ó fi mí ṣeré bí ọmọ ayò mo ń bẹ̀bẹ̀ o.
Khalid kí ló ń ṣe bí. mo fẹ́ késo mi. àǹtí mi irú question wo lẹ ń béèrè lọ́wọ́ yìí ṣé ẹ mọ̀ pé ibi lòun ti ń késo títí ẹ ni. ibi báyìí. bẹ́ẹ̀ ni mo kú. Khalid kò sí èso kankan lórí igi yìí àwọn ẹgbẹ́ wà ń bẹ̀ yẹn tó ń ká èso nídìí igi mi kí ló dé tí wọn náà lọ́jọ́ ìwọ̀n. àǹtí mi kẹ́ẹ̀nà kẹfẹ́ pa ibi ló ti máa ka títì abẹ́ta kẹfílẹ̀ kẹjẹ́ ká máa lọ́n tiwa. Khalid ọ̀rọ̀ ẹ yé mi ṣó wá rí kó pẹ́ kó lo ọdún mẹ́wàá ń di igi yìí in fact kó kú sí di igi yìí o ò lè rí èso ká. wà á pẹ́ mbẹ́ etí lè já lọ sí ọjà yẹn. Khalid máa bọ̀. bí iná bá kú. ẹ wo dádì Khalid mo ti lálàyé o mo ti lálàyé o dádì Khalid ẹ wo ló tẹ̀ Khalid àtàwọn ọ̀rẹ́ lọ́jọ́ lọ sóko gbogbo wọn kó èso wálé ni àwọn Khalid nìkan ni òun mú nǹkan kan wálé níyẹn ló ń ṣubú tó ń gbọ́ra wọlé kí la máa ṣe sí ó ti sú mi o kò kí ṣe láwọn ò kí ṣe èkejì ẹ̀kẹta tí mo wà lálàyé ni o kí la máa ṣe sí ẹ̀ẹ́dẹ̀ wọn kò ṣe sí. Ọlọ́run kí ló dé náà kí ló dé pẹ̀lú ọ̀rọ̀ aláìgangan wà àpẹẹrẹ burúkú rẹ̀ Ọlọ́run àbí àlá tí à ń fojoojúmọ́ la bí wọ́n ṣe ń la lèmi ṣe ń la Ọlọ́run kí ló dé lọ́mọ tó jẹ́ pa mọ́ wàhálà tá a ṣe gba tó mọ pòlù jẹ́ kí Khalid fi wá lọ́kàn balẹ̀ kí ló jẹ́ kó dúró fún Ọlọ́run ọba wàhálà ìpọ̀ Ọlọ́run wàhálà ìpọ̀ má ṣòro ẹ̀dẹ́ fún mi torí Ọlọ́run ṣàánú mi ilé ìsú èmi ó sú mi o Ọlọ́run sú mi o àbí. Súnmi ẹ̀rọ bí mo kọ́ tí mo fẹ́ ṣe mo ti sú mi bí mo kọ́ tí mo fẹ́ ṣe mo ilé ayé yìí ti sú mi o. bí aláyẹn ṣe rí nìyẹn bàbá. àlá tó láàjú bá ń lọ. bẹ́ẹ̀ ni bàbá. èṣù láàlú ògiri ògùn ọbọra tí jẹ́ látọ̀ pa. òfúnnilẹ́dì ẹ̀sìn kó dídán ọmọ lọ́wọ́ ẹni. iṣẹ́ tí mo bá yín parí lọ́jọ́ sí tá a ṣètò tá a bẹ́ èṣù lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ fi dọlọ́mọ láyé èso rẹ̀ ni. bí ibò bàbá. bọ́mọ rẹ bá lo gba ọdún láyé títí tí bẹ́ẹ̀ láò fi fọn fèrè kò lè léso kan lórí ilé alààyè. kò yé mi bàbá. kò lè bímọ ní jẹ́ bẹ́ẹ̀. báwọn obìnrin bá wà lọ́tún tán wà lósì tí ń dìgbò lù wọ́n di gbogbo ìgbà tó jẹ́ kìkì ẹlẹ́dẹ̀ ni wọ́n bó bá dórí ọmọ rẹ wọn ò lè bímọ kankan. bàbá ṣèyí fún wa ó ti pọ̀ jù ẹ ṣàlàyé fún wa pé báyìí ló ṣe máa rí. ó máa wò ó ń kéwé. ọjọ́ ọmọdé bá ṣoògùn ló mọ̀ kò mọ ogun tí ń bẹ lẹ́yìn rẹ̀ ìwọ náà ṣe ẹbí mi gbogbo àlàyé yìí. ẹbí mi tó bá ṣe pé ẹbí mi bá ti ṣàlàyé rẹ̀ délẹ̀ báyìí kó wá tẹ́tí rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi èyí tó ṣe kókó ń bíbẹ̀ lásìkò àti níyàwó ọmọ rẹ bá tó tọmọ rẹ bá níyàwó tó bá lóun bímọ sọ fún pé kó dá ọmọ náà padà torí ọmọ àlè ni ọmọ àlè sì léwu sọmọ rẹ. àmọ́ bàbá báwo la ṣe dá ọmọ àlè mo yàtọ̀ sọ́mọ ọkọ. ó dà náà tẹ́ ẹ bá wá tọ̀ àwọn oníṣègùn òyìnbó lọ tí wọ́n bá wá ṣe àyẹ̀wò fínífíní tán rí i dájú pé lóòótọ́ òun ló lọ ọmọ wo kó tó tó àsìkò tẹ́ ṣe ìkómọ ó máa lá àwọn àlá burúkú kan tó lágbára tẹ́ ẹ̀ bá tètè dá ọmọ àlè yìí padà síbi tẹ́ ẹ ti rí àlá yóò ṣe ọmọ rẹ lára ó sì rí mi. bàbá ẹ ti báyé wa jẹ́. nǹkan ayé yín jẹ́ iṣẹ́ tẹ́ ẹ bẹ̀ mí mo bá yín ṣe. bàbá ó yẹ kẹ́ ẹ tún dé sálẹ̀ fún wa. ẹ bí mi. bàbá. I don't need a favor that will break my home. I don't need a favor that will make me cry. Khadija, ṣe rí ọ̀rọ̀ tí mọ́mí sọ yìí tí n bá sọ pé first time tí mo máa gbọ́rọ̀ yìí lélẹ̀ á jẹ́ pé mo parọ́. Allah. bẹ́ẹ̀ ni ìgbà tí ọ̀rọ̀ ọmọ òṣètè ṣẹlẹ̀ láàrin mi àti Khalid mo jáde sí i ibi tí mo wá dé ló wá ti sọ fún mi pé kò sí èso kankan lára Khalid. Khalid, I love you. I love you. I love everything about you. I love your family. I love you. Astaghfirullah. Astaghfirullah. Mi nífẹ̀ẹ́. Please. Ó dáwọ́ mi kí n fi ẹ́ lẹ̀.
mi fẹ́ lùzẹ̀ kò dẹ̀ túmọ̀ mi pé kí n gbé ọmọ àlè wọnú ilé ẹ̀ olúwa jẹ́ kí n dá ọgbọ́n tí mo dá yẹn. àwùsùbìlà èmi Kadijat ọlọ́run máa jẹ ọlọ́run yà mí àṣìta ni tó jẹ́ pé àwọn èèyàn ti ara mi sí lọ́run tí wọ́n fi mí ṣe àríkọ́ṣe kí wàá lọ máa bá bàbá bẹ́ẹ̀ yẹn lájọṣepọ̀ kí n máa lọ ẹ̀yìn àlè ń ta kí n jẹ́ kéèyàn kan máa gorí mi láì ṣọkọ tèmi kò tí wọ́n ṣe yẹn nìkan kí wàá gbé oyún wá láti ta fún ọkọ mi ọlọ́run ò ní jẹ́ mo ní kí n fojú sí kọ́ńtà sọ pé kí nǹkan ṣe ń ṣe kọ́ ní kan ṣe díẹ̀ ní mo ní kí n fojú sí èmi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi ò lè ṣe. àǹtí mi àṣẹ ibi tí mo lọ gbọ̀ngàn lè dé yẹn ṣe fẹ́ sọ wípé ẹ fẹ́ bá babaláwo sùn ẹ fẹ́ bá nìkan ṣe pọ̀. èmi ò lè ṣe bẹ́ẹ̀ o. kò sí problem nǹkan mi tún wà tá a tún máa ṣe. kí ni mo wí nǹkan mi tún wà tá a tún máa ṣe. jẹ́ ń gbọ́. ẹ jọ àǹtí mi Kadija àbúrò kan yín tó máa ń ṣe bí wọ́n yẹn tó máa ń ṣe bí ẹni tó gbádùn tó níwèé lórí ẹ̀ ẹ ṣáà ti gírí. Mọ̀rúfù èmi àti à ń kó la o in fact à ń gbàbí kan náà kọjá. oh my god ẹ ti gbé ìyẹn ti kéré àti gírí ò le kékeré ni mo ní níbi kan tí máa mú yín lọ àwọn ilé tún yà wèrè àṣàṣì làwọn ilé máa rán sí yàn. àṣàṣì. àti mi Kadija. dèjì owó tún ní tàtà sí yàn rẹ tó wà nílẹ̀ yìí. ẹ ṣe ibi tá a lọ gbọ́n lè dín àǹtí mi àṣàṣì la máa rán sábúrò ọkọ yín tàbá rán àṣàṣì sí wọn máa ní ṣiṣẹ́ ìṣe tí ó ń ṣe ewúrẹ́ tó ń bàjá ẹ̀sùn àbí kíní kan sùn pété èyí mi wọlé bá àǹtí mi agorin èyí dẹ̀ ti mọ̀ ẹ̀ka máa ṣẹlẹ̀ báyìí ni èjì abáyé lájọṣepọ̀ ọlọ́run Olódùmarè ń gbọ́ tó bá tún abáyé lájọṣepọ̀ tán àǹtí mi ṣẹ̀bẹ̀jẹ̀ lẹ́wà kó ṣe DNA test láti bí dí Amẹ́ríkà dí Australia ló jìnnà ju gbogbo òlu àǹtí mi same thing ló máa mú jáde wọn ní jẹun náà ni bẹ́ẹ̀ ni àǹtí mi tó bá gbégbá fún yẹn búra tó bá mú ìkan fún yín kẹ kò sí àǹtí mi nǹkan tí màá tẹ̀ sọmọ́ bọ́ọ̀tí kan máa sọ ojú wípé àǹtí mi ṣe rí ìlọsíwájú ilé mi fẹ́ fún yín kí ni mo wí ìlọsíwájú yín mò ń fẹ́ fún yín ẹ bá tẹ́lẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ṣe ní ṣìṣe lé ọkọ bẹ́ẹ̀ ṣe ní tẹ́lẹ̀ ọkọ òun wà fún yín kò jù bẹ́ẹ̀ lọ. àǹtí mi ó dà pé tí n bá ṣe mo nífẹ̀ẹ́ ọ̀gá mi ni tí kò bá ṣe wípé mo nífẹ̀ẹ́ ọ̀gá mi ló tẹ̀yìn má ti bó tẹ̀yìn mọ́ lọ́wọ́ àti mo ń ṣùgbọ́n wọn ọ̀gá mi torí mo nífẹ̀ẹ́ ni ó fowó bá mi lò fún kọ́ bá mi lò ní àǹtí mi Kadija. I don't need a favor that will break my home. I don't need a favor that will make me cry. Who you help? Do you think you're really doing me a favor? I don't need a favor that will break my home. I don't need a favor that will break my home. Hey, I don't need a favor that will make me cry. Do you really think you're doing me a favor? Who you help? Have you helped yourself? I say, who you help? I don't need a favor that will break my home. You helping me, but your help making me cry. You helping me, but your help bringing tears from my eyes. Oh, I don't need a favor that will make me cry. Oh, I don't need a favor that will bring tears from my eyes. Will you help? Will you help? I don't need a favor that will make me cry. I don't need a favor that will break my home. I don't need a favor that will make me cry. Who you help? You think you're really doing me a favor?
I don't need a favor that will break my home. You helping me, but your help making me cry. You helping me, but your help bringing tears from my eyes. Mommy. Oh, I don't need a favor that will make me cry. Oh, I don't need a favor that will bring tears from my eyes. Khadija. Who you help? No. Who you help? Who you help? Have you helped yourself? I say, who you help? I don't need a favor that will break my home. You helping me, but your help making me cry. You helping me, but your help bringing tears from my eyes. Oh, I don't need a favor that will make me cry. Oh, I don't need a favor that will bring tears from my eyes. Will you help? Will you help? I don't need a favor that will make me cry.